Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Happy birthday, Aroyo Kankafo. You shall live many long lives with your good 5 children. Amen. Happy birthday, Aroyo Kankafo. We are grateful to have you in this world. Father, please bless Aroyo Kankafo as he has 5 children in this world. He has saved many. He has saved 8 states in the Yoruba land. His Royal Majesty Oba Dr. Alhaji Isa Abu Olanipekun, the 4th, the Zaki of Arigidi, mo kí Ààrẹ Gani Adams fún ọjọ́ ìbí 52 years tó ṣe. Mo bá yọ̀, mo bá dúpẹ́, a ṣe 100 lágbára Ọlọ́run. Mo sọ, mo láàrẹ tiẹ̀ yìí kò ní kú ní rèwerèwe, Ọlọ́run á dẹ̀mí ẹ̀ sí. Ọmọdé yìí jọ ilé tuntun, mọ́tò tuntun, ìlọsíwájú lójoojúmọ́, olùwọ́jú àdèdè, èyí mẹ́rin mú, ilé tuntun, mọ́tò tuntun, mọ́tò méjì papọ̀, ilé tuntun, mọ́tò tuntun, yàwó, ọ̀tẹ̀ ṣe túnṣe, ọ̀hún ọ̀yọ́, ọlá ilé pátálì, ẹgbẹ́ fọ́nmú náà ṣe fara wẹ́. Orúkọ mi ni Ọba Joseph Moronfoye Òkunlọ́lá Onígbàyè ti gbogbo ilẹ̀ Ìgbàyè ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tì ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà níbi ayẹyẹ ọjọ́ ìbí ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ Yorùbá Ìbà Abíọ́dún Gani Adams. A dẹ̀ gbàdúrà yìí pé ọ̀pọ̀lọpọ̀ ọdún ló máa ṣe láyé. A dúpẹ́ torí pé Ọlọ́run dá ẹ̀mí rẹ̀ sí nínú òfin nínú ọ̀la lọ́mọ pàǹdọ̀rọ̀ ó tún máa ń dàgbà. Lónìí ó ń ṣe àjọyọ̀ pé ó sọjọ́ ìbí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ ló ti dojúkọ ṣùgbọ́n tí Ọlọ́run jẹ́ kó làjà. Àwa ń fi orí adé ní orúkọ gbọ́ àwọn orí adé tó wà níjókòó. Mò ń gbàdúrà pé kí Ọlọ́run kó lọ rẹ̀ mí ẹ̀. Bó ṣe ṣe ọdún 52 Ọlọ́run jẹ́ kó ṣe 60 kó ṣe 100 kó ṣe 100 kó ṣe 100 lórí ilẹ̀ ayé pẹ̀lú ara líle àti okun.
Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà,
ẹyin mo lo carrot mo dẹ̀ tún fi hot dog náà sí. mélòó la fẹ́ kà nínú eyín adépèlé kpk kò gbọ̀kẹ́ Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. ọba sọyún ọ̀rọ̀ jábẹ́sì padà ìwọ ni olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀ fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.